Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí ọjọ́ Ẹtì, Friday ọjọ́ 14 oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sálíù lorúkọ mi. Lágbọn òṣèlú, òun ṣe dáadáa, àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn ló gbóṣùbà káre fún ààrẹ Tinubu bẹ́ẹ̀. Wọ́n ní àwọn àtúnṣe ààrẹ ti ń so èso re tó sì ti ń mú nǹkan padà bọ̀ sípò. Wọ́n fẹnukò láti ṣàgbékalẹ̀ ikọ̀ ètò ààbò láti dínà ìdúnkokò ẹgbẹ́ alákatakítí ISWAP. Wọ́n gbóríyìn fún ààrẹ fún àgbékalẹ̀ àjọ NEFOND. Bákan náà ni apá gúúsù ìwọ̀ oòrùn yóò ṣàgbékalẹ̀ ikọ̀ àtọpinpin láti máa mójútó ọ̀wọ́n gógó oúnjẹ. Ilé ìgbìmọ̀ aṣòfin ti buwọ́lu àbá ìṣúná tírílíọ̀nù 4,419 náírà (55.99 trillion naira). Igbákejì ààrẹ sọ̀rọ̀, ó ní ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ àti àtúngbéyẹ̀wò owó oṣù wọn jẹ ìjọba lógún. Lágbọn ìgbòkègbodò ọkọ̀, ìjọba ìpínlẹ̀ Èkó ti kéde àfikún ìdá 18 ìyẹn 18% owó ọkọ̀ BRT nítorí ọ̀wọ́n gógó nǹkan láti máa ṣàkóso aágbọn ọ̀hún. Lágbọn ètò ààbò, olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ètò ààbò ti sọ kòbákùngbé ọ̀rọ̀ sí ìjọba orílẹ̀-èdè Canada pẹ̀lú bí wọn kò ṣe fún àwọn ọ̀gá ológun orílẹ̀-èdè yìí láàyè láti wọ orílẹ̀-èdè náà. Àwọn ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro lórílẹ̀-èdè yìí ti ṣẹ́bùrú àwọn karambání tí wọ́n ń fi ẹ̀yìn pọn nǹkan ìjà wọlé sí orílẹ̀-èdè yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lorúkọ mi.